ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2018 olúwa ọba òkè àmọ̀tún dúpẹ́ o àtúntìdé lórí ètò Ṣọ́wọ́nyá mo ráwọn èèyàn tán ti ń rọ́ wọlé mo ní ẹgẹ́ korúkọ wọn kí mọ́nà máa gbàgbé torí rèé tó fi ń sá lọ ó kọjá bìkẹ́fù lónìí pẹ́pẹ́ yẹn ó pọnmọ ó máa fa láńtà dání ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá Ayéfẹ́lẹ́ yẹn rèé Fresh Glory. Fàyèmí dá májẹ̀mú lọ́sẹ̀ tuntun Fàyèmí dá májẹ̀mú lóṣù tuntun Fàyèmí dá májẹ̀mú lọ́jọ́ tuntun àdúrà yẹn rèé Olúwa fàyè wa dára rẹ̀ kó fi dá májẹ̀mú tó dáa Ayéfẹ́lẹ́ gbóhùn sókè. Bojú wẹ̀yìn tí n bá ti ráwọn onítèmi inú mi á dùn ara mi á yá gágá lórí ètò lónìí àwọn èèyàn tún ti gbórí wọlé gbogbo ara náà gbé wọlé orí nìkan kọ́ ẹ màmá ṣeun àdúpẹ́ àtọ́pẹ́dá àdúpẹ́pẹ́ òkun ẹ kú iṣẹ́ òní. Èdè Ìbàdàn mo gbé wọlé lónìí òun la fi wọlé Ibrahim Táíwò Bádúsọ ẹ màmá ṣeun ẹ ṣe tẹ́ ẹjọ́ ìwà lórí ètò àkàsíyù ẹ kú àbọ̀ sórí ètò introduction yẹn là ń ṣe lọ́wọ́ Rónkẹ́ Àlàbí Lucas ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ojoojúmọ́ God bless you Níyì Ògúnmọ́kùn àwò bàbá ló ń ta àwò Diamond ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ ṣe Délé Thomas Alóyin lóhùn of Texas Alóyin lóhùn 1 àwọn yòókù wọ́n tẹ̀lé ni ẹ káàbọ̀ sórí ètò Bùnmi Ayẹnibẹ́po mo recognize presence yín ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ láti darí Agbọ́lá rédíò TV ẹ kú àbọ̀. Olúwa ń bẹ bí ìtàtijọ́ àwa aláwọ̀ sí bàbá bí ìtàtijọ́ bàbá ṣì ń bẹ ó wà lẹ́yìn wa bí àbà.
káàbọ̀ ṣàlàáfíà lẹ́dẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. I can see you. Yes, welcome. Mo jẹ́ káyé fẹ́lẹ́ lẹ́yìn ó play ẹ káàbọ̀ sórí ètò Rútọ́ládé Adéjùmọ̀ ẹ kú àbọ̀ Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá Nkechi Nyere Arịzịogo ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ó yá ẹjọ́. Ẹ̀yin èjìká tí ò jẹ́ káṣọ yẹ ẹ̀yin tó yẹ pé torí yín la ṣe ń wá àmọ̀mọ̀ dúpẹ́ àdúpẹ́ àtọ́pẹ́ dá Ibrahim Táíwò Bánúsọ mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú àbọ̀ dádì Àlùkò Abraham Akin ẹ má bínú. Ó yẹ káyé program yẹn ṣùgbọ́n àsìkò tá a ṣe iye tẹ́sítà fi sí ẹ má bínú a máa gbé wọlé lẹ́tẹ̀ yìí. Yẹ́misí Olúfádé ẹ màmá ṣeun Sodiq Táíwò I can see you ẹ ṣé Olúwaṣèyí ni Francisca Àríyáyọ̀ ẹ ṣé gan ni Ọládẹ̀ǹdé orí òkè ẹ kú ojoojúmọ́ ẹ ṣé ẹ káàbọ̀ Abímbọ́lá Èjìdé ẹ kú àbọ̀ Promise Page White. Thank you very much. Absalam Suliat ẹ káàbọ̀ sórí ètò. Ryan Sharif ẹ kú àbọ̀. Tolúlọpẹ́ Akíntọ́lá ẹ màmá ṣeun ẹ kú àbọ̀ sórí ètò. Ọlánìkẹ́ Ọláyọmí Akínyín káàbọ̀ sórí ètò. Ọládélé Ọláyínká ẹ káàbọ̀ sórí ètò. Adépéjú Elizabeth Ọbọ̀ ẹ ṣeun ẹ kú àbọ̀ sórí ètò. Nkechi Nyere Arịzịogo ẹ káàbọ̀ Aládé Olúwaṣeun Akínyín káàbọ̀. Ọlábọ̀dé Ọ̀ṣínúbí gbogbo yín la kí káàbọ̀ Rútọ́ládé Adéjùmọ̀ ẹ ṣeun ẹ káàbọ̀ lórí ètò. Ọ̀túnba Fẹ̀mọ́ Fádípẹ̀ Fẹ̀mọ́ Lancaster 001 àwọ̀ àkálà àwọ̀ babalóta àwọ̀ Délé Thomas ẹ káàbọ̀ sórí ètò. Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ Akin ó ní
Sisi Maria. Sórí ètò lẹ́ẹ̀kan sí i Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe ń wo orí ètò ẹ máa bá wa share ẹ̀ lórí fóònù yín ẹ máa rí share button lábẹ́ ẹ tẹ̀ ẹ́ kí ẹ share ẹ̀ fún àwọn èèyàn wa ẹ share ẹ̀ fún àwọn ọ̀rẹ́ wa ẹ share ẹ̀ fún àwọn ọ̀rẹ́ yín ẹ bá wa sọ fún wọn nípa ètò yìí lójoojúmọ́ ni. Lójoojúmọ́ ni dádì láti Iléṣà dádì Àlùkò dádì tẹ́ bá ń gbọ́ mi ọ̀la la máa fi ètò yẹn sí lágbára Ọlọ́run mo ti fẹ́ gẹ̀ẹ́dì gbogbo information yẹn sílẹ̀ a máa ṣe ètò yẹn specially lọ́la láago kan lọ́dọ̀ wa ń bí láago 7 ní Nigerian time yes ọ̀la la máa ṣètò yẹn specially fún grandma wa grandma tèmi grandfather grand everything yes ọ̀la la máa ṣètò yẹn special láago kan so dájẹ́ bá a sọ gbogbo àwọn tó wáyé kẹ́ ẹ sọ fún God bless you sir olùṣọ́ àgùntàn Sani Adéníyì láti Ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò mọ́mí wa ń kọ́ tọ́ṣọjọ́ bí gbogbo ẹ̀ là ń gbọ́ bẹ́ẹ̀ tí ẹ pè wá ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. One condom. Sisi Maria by ọmọ Akin òlélẹ́ ìta ìgbọ́ lọ́wọ́ olùsọ pé gbogbo ẹ̀ lóríṣiríṣi ló wá wọlé. Ọláṣadé Ọlọ́runfẹ́mi Ọlọ́runfẹ́mi náà o Ọláṣadé Ọlọ́runfẹ́mi ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò ètò ní Ṣọ́wọ́nyá. Ọláòṣèbí kan Rótìmí I can see you. Àwọn àwọn baba ló ń tá láti Nàìjíríà àwọn lecturer of music. Bóò ni ẹ kú àbọ̀ sórí ètò ọmọ Abáṣẹ̀lẹ̀ bóò ni Ọláòṣèbí kan Rótìmí ẹ káàbọ̀ sórí ètò wọ́n ti gba penalty wọlé ó yá.
Ẹniọlá Akínláyọ̀ ọkọ̀ bíi pé baba gbọ́lá hàn ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ojoojúmọ́ Sisi ẹwà tómi adec ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ yes small doctor olókọrin oní penalty wọ́n gba wọ training. Kànmí Samtuyi ẹ káàbọ̀ sórí ètò Mọ́tẹ́lẹ̀ Ọládìpọ̀ ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà ẹ kú àbọ̀ sórí ètò Origin eléyìí Origin by Qdot. Alágogo tẹ̀lé wa wá bí ó ti wá bí kan gbà lọ oníṣẹ́kẹ̀rẹ̀ ta mú wá gbogbo lóṣù wọlé àtúnṣe tó di lẹ́nu ọmọ wọn lóṣù ẹ fún wa lórí ìdí oríkì o oríkì o ẹ fún wa lórí ìdí oríkì o oríkì o ẹbí fẹ́ sọ̀kalẹ̀ àwọn ọmọ mi wọ́n tó ti kó balẹ̀ ara ní ọ̀balẹ̀ Chelsea ànàmbà kàbò dáadáa. Oríkì bá ti kọ́kẹ́ wà lórí gbogbo ẹbí fẹ́ sọ̀kalẹ̀ àwọn ọmọ mi wọ́n tó ti kó balẹ̀ ara ní ọ̀balẹ̀ Chelsea ànàmbà kàbò dáadáa. Ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. Arábìnrin Bọ́lá Awógbàmí Oyin Mrs. Oyinlóye ẹ kú àbọ̀ sórí ètò olórí àwọn ọmọ tó gbọ́ràn ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá olùdètò tó ń lọ lọ́wọ́ Joseph Àpáta bàbá Àpáta mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú mo rí pé kọ́ọ̀lù yín wọlé ṣùgbọ́n mo rí pé mi rí lórí ètò mi ò wá fẹ́ gbé kọ́ọ̀lù yẹn ká lórí ètò lẹ́yìn pè sí yes a lè wọlé ẹ káàbọ̀ lórí ètò bàbá Àpáta ẹ káàbọ̀ sà. Qdot alágbe olóńkọrin lọ́wọ́ ó ní Origin. Ẹbí fẹ́ sọ̀kalẹ̀ àwọn ọmọ mi wọ́n jọ tí kò balẹ̀ ara ní ọ̀balẹ̀ Chelsea ànàmbà kàbò dalẹ̀. Oríkì bá ti kọ́kẹ́ bùnà lórí gbogbo ẹbí fẹ́ sọ̀kalẹ̀. Tẹ́ ẹ̀ bá fetí sórí tí bàbá yín kọ́ ẹ rò pé ní church ló ń kọ́ ní ọlọ́mọ fáwọn ẹ̀bùn lórílẹ̀‐èdè Nàìjíríà ó fáwọn èèyàn lẹ́bùn ẹ gbọ́ bóyá kọrin yẹn ẹ gbọ́ bóyá kọrin bí ẹni pé orin church ló ń kọ́ ní o ẹ tẹ́lẹ̀ bá pè wá sórí ètò nọ́mbà tó yẹ kẹ́ ẹ tiẹ̀ pè wá sí ẹ má bínú. Sáíwò Fẹ́mi ẹ káàbọ̀ sórí ètò ká tó parí ètò màá sọ nọ́mbà tá a máa pè sí màá sọ fún yín ẹ̀yin tí ẹ ti download application wa nọ́mbà méjì tẹ́ ẹ lè pè sí wà ń bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ fún yín ní special one tẹ́ ẹ lè pè sí direct ẹ tẹ́ ẹ bá wọlé application wa ẹ máa rí nọ́mbà méjì tẹ́ ẹ lè fi pè wá ó wà lórí application yẹn ẹ tẹ́ ẹ bá ti download ẹ̀ náà ká tó parí ètò màá fún yín nọ́mbà tẹ́ ẹ lè pè sí
nísìnyí nọ́mbà yẹn mi ò mú wọnú bí ká ló parí ètò àfòyín ẹ ṣé. ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìdàbínú kan máa lọ. tó máa mú mi ilé ẹjọ́ kó má yọ ọ̀nà bàbá. ṣàánú ọmọ rẹ̀ má jẹ́ ìdàbínú kan máa lọ. èso tó fẹ́ láyé mi jẹ́ kó má yọ ọ̀nà. ṣàánú ọmọ tí bá ti lè gbà á lẹ́nu arákùnrin Qdot alágbe máa gbélé P-Square lọ́wọ́ Bakalat kí Bakalat wá máa dún ní kíkankíkan. Application name yẹn Dayọ̀ Agboola Radio ni ẹ lọ sórí Google Play Store Dayọ̀ Agboola Radio. Arábìnrin Ronke Alabi Lucas ẹ ṣe gan ni Dayọ̀ Agboola Radio ni. Network sorry network ẹ máa wà ókè ẹ má wọrí a máa gbọ́ wọlé lórí ó máa wà ókè yes P-Square ẹ wọlé bí ọ̀wàrà òjò. P-Square kí ló dé ẹlẹgbàbọdè P-Square lè gbàbọdè wọlé jọ. Mo kí yín káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí arábìnrin Bọ́lá Awógbàmí Oyinlóye wọ́n mi wá ẹ káàbọ̀ sórí ètò. Bàbá wa Joseph Àpáta ẹ káàbọ̀ sórí ètò. Táíwò Fẹ́mi ẹ kú àbọ̀ sórí ètò. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ẹ kú ojoojúmọ́ God bless you ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Ayọ̀dèjì Manuel engineer láti Ìbàdàn bóòní ṣàléwá ńkọ́ ẹ káàbọ̀ sórí ètò. Láòyè Emmanuel ṣeun ẹ ṣé gan ni ẹ ṣé tẹ̀gbẹ́ ìwà. Yewande Rita Evans ẹ ṣé àdúpẹ́. Reach the World Mission welcome thank you for joining us on this program. Ṣọwọ́yá lẹ́tọ̀ Ṣọwọ́yá lọ́dọ̀ yín ẹ ṣé gan ni. Aago kan kọjá ìṣẹ́jú mẹ́rìnlélọ́gbọ̀n báyìí lọ́dọ̀ wa ń bí ìṣẹ́jú mẹ́rìnlélọ́gbọ̀n aago kan kọjá ẹ̀. Bakalat lélẹ́yìí gbogbo wa ká gbọ́ Bakalat tó máa dùn mọ́ wa nú ó yá. My Bakalat àpẹ́kẹ́. Ẹ lọ download Agboola radio application lórí Google Store. Kẹ́lì máa gbọ́ wa kétékété. Gbogbo tá à ń ṣe lè máa rí inú ẹ̀ 24 hours rédíò fi ń lọ. Program eléyìí aago kọ̀ọ̀kan la máa ń ṣe. The radio 24 hours ni. Àwọn ètò tá à ń ṣe tẹ́lẹ̀ náà ẹ máa bá lórí ẹ̀ yes.
mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò Rejoice Dennis. Rejoice Dennis, welcome to the show. I can see you. Welcome to the show, Rejoice Dennis. Ọlámídé leléyìí ọmọ wọn nìbàdàn ó ní mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ Rejoice Dennis, thank you. Ọlágbóyè Olúfẹ́mi àwo mi látàyé alálùmọ́lẹ̀ ọmọ tó smart èwo ló ṣe sọ̀rọ̀ táyé rọ̀ mí pé you stood by me. I know I made some mistakes, but I don't really regret it. Now I never forget to cherish waiting again. Ọlágbóyè Olúfẹ́mi àwo tèmi nìyẹn tí o sì mọ̀ lúlù mọ́ báyìí ọmọ yẹn lu kíní lọ́wọ́ lùlù láyé ìgbà yẹn àgbà ti dé kò lè lùlù mọ́ báwo ni ṣáfíà lẹ́wà yes mélòó lélẹ́yìí bàyọ̀ Ọlámídé bóòrùn bá ràn ó yá gbé sókè. Ọlámídé ọmọ wọn nìbàdàn òun ló ń bọ́ lọ́wọ́ ó ní mélòó lórí ètò lónìí ó máa fa láńtà lọ́wọ́ ó máa látọmọgí ó máa dìpù gan-an lẹ́yìn èyí Sàní Adé la máa gbé wọlé. Ó sì mọ̀ lúlù àyè pọ̀ ọjọ́ ò bá ti wá bá mi ní stúdíò bá mi ní Babalonta digital studio ó wá kàn lù mọ́lẹ̀. Mo bí ẹnìkan lọ́jọ́ yẹn ó ní kí náà fi ń ṣe yán ó ní pando yam kí náà wá fi ṣe pando yam kò mọ́ kí tó máa ń pẹ́ yam lásán kó yọ pando wájú ẹ̀ kúrò ọ̀làjú ẹlòmíì ò mọ̀ pápádó wọ́n máa ń yọ ọmọ ní wọ́n ṣe máa ń wúlẹ̀ ni ẹlòmíì a ní kárọ̀tì máa ń fò ní ó ń fly mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ Sàní Adé ẹ bá agbórí wọlé. Mo tó máa ń yà mí lẹ́nu nínú àwọn orin ayé àtijọ́ yìí àwọn quality things náà fi ṣe gbogbo àwọn nǹkan tó lò studio ń gbà yẹn kì í ṣayé gbàrọ̀ gudu ẹ wò bóyá clear. Sàní Adé rèé King Sàní Adé. Orí sísí méjì ní ìjàpàdé wọn bá ṣáwá.
ṣé ń gbádùn wa nọ́mbà tẹ́ máa pè sí bẹ̀tẹ̀ mọ́ pè báyìí nọ́mbà yẹn ni 443-410-2427 443-410-2427 ṣùgbọ́n ẹ má ti pè ó ń ṣe nọ́mbà yẹn lọ́wọ́. àwọn nọ́mbà méjì tẹ́ rí ní kọ́lọ̀s yẹn àwọn ni mo fi ń transmit lọ́wọ́ tẹ́ bá wò ó ẹ máa rí wa lórí Samis Dayo Agboola live ẹ dẹ̀ máa rí wa lórí Dayo Agbo Media Diamond yes so àwọn nọ́mbà méjèèjì yẹn mo fi ń transmit tẹ́ ẹ bá pè wá a ò ní gbé báyìí nọ́mbà ni wọ́n kẹ́ ẹ pè sí ká tó parí ètò a ti wà ní ṣíṣe ẹ ṣé. (443-410-2427) not 242 not 2407 2427 443-410-2427 gbọ́dọ̀ bá pè ní sí kò tí ní dáyé lóhùn yẹmíyẹmí ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálé ètò tó ń lọ lọ́wọ́ ẹ kú àbọ̀. application name yẹn oní Dayo Agboola Radio Dayo Agboola Radio application name yẹn nìyẹn Dayo Agboola Radio Ọlásùnkànmí Aríyìbí I can see you ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ Sàní ló ń bọ́ lọ́wọ́. Títa fájì ṣẹ́yìn èèyàn sì rántí ibi títa fájì wà Èkó ni mọ́. Yes, 443-410-2427 yes nọ́mbà yẹn nìyẹn tá a bá ti yanjú gbogbo kíní wa nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n máa pè ìkan 443-760-8578 ìkan 443-410-2426 then the third one 443-410-2427 ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má ti pè kankan náà nọ́mbà yẹn mọ́mí wa JP ìyáàfin Dorcas Adébógun ẹ mọ̀ káàbọ̀ sórí ètò God bless you mọ́mí ẹ kú àbọ̀. lẹ́nu Sàní R&B ló kú tá a fẹ́ gbọ́ kó máa lọ lábẹ́ Sàní.
Yeah. Mr. Son Kabula. Hey. Lónìí lórí ètò yìí alọ́rọ̀ ṣítí kékeré kan fún wa kékeré báyìí ní kónkóló ọ̀rọ̀ ṣítí kónkóló. Ẹ ṣé arábìnrin Rónkẹ́ Àlàbí Lucas ẹ ṣeun tẹ́ ń gbádùn wa ẹ ń gbádùn wa lẹ́nu iṣẹ́ ṣé ẹ ti download application yẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń wò wá lórí Facebook yìí lẹ́ máa gbọ́ lórí rédíò yẹn straight away live and direct fóònù máa ṣẹ́ nísìnyí lálẹ́ gbọ́ voice yín lórí rédíò ẹ ṣé. Àwọn ilé ìkọjá bẹ́ẹ̀ tẹ bá lẹ̀ níjó ẹ̀jọ̀ tipátipá ni eléyìí tó fẹ́ wọlé yìí onítẹ̀lẹ̀ ni ó tẹ́lẹ̀ ni ó ti ṣẹ̀mí bébí ṣe kí ọba dì ẹ máa gbọ́ Abiola Charles. Abiola Charles ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin tẹ́ Dayọ̀ Agbọ́lá síbẹ̀ lásán lórí YouTube ẹ kàn tẹ́ Dayọ̀ Agbọ́lá àwọn òde tá a lọ ṣe MC tá a lọ ṣe DJ tá a lọ ṣe live band ẹ máa bá ń bẹ̀ gbogbo ètò wọn tá a jẹ́ ń ṣe lọ́wọ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ máa bá gbogbo ẹ̀ ń bẹ̀ gbogbo ibi tá a dẹ̀ ti lọ ṣe MC tá a lọ ṣe DJ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àti ibi tá a lọ ṣe live band yes ọ̀la yín náà ni o ẹ tẹ Dayọ̀ Agbọ́lá lórí YouTube ẹ máa bá ń bẹ̀ ẹ lọ download application wa o àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ advertisement àwọn máa gbé síbẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sanwó ẹ o. ọ̀rọ̀ ìṣítí fún tòní ó
làwọn eléèbó ń pè ní procrastination ẹ̀rí eyín tí ẹ̀rí fẹ́ yọ procrastination procrastination ó làwọn òyìnbó ń pè báyẹn pè nìyẹn ní Yorùbá kí ni ìtumọ̀ ẹ̀ Yorùbá náà dákun ká máa dìlé nǹkan òní máa ṣe ọ̀la máa ṣe ó mọ̀ bẹ́ẹ̀ mi náà wí kọ́lọ̀ ó gbà wá ní kọ́lọ̀ ó ṣàánú wa procrastination òun la fẹ́ sọ̀rọ̀ yìí lórí lónìí ẹ má wọ́rì aago máa jáde nísìnyí aago yẹn máa jáde mò ń ṣáàjì ẹ lọ́wọ́ ni. Procrastination òní ni máa ṣe ọ̀la ni máa ṣe ó mọ bà nǹkan jẹ́ ó bá mi wí ó bá wí yes ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́gẹ́ mi kan ti ṣe tí mo fi falẹ̀ kí ló máa ń fà á procrastination káfí nǹkan falẹ̀ kọ́lọ̀ ń gbani ni o. lẹ́ẹ̀kan sí àrígbé ẹni ti jọ ìwà ẹ káàbọ̀ I can see you ẹ kú àbọ̀ mo ní ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lónìí òun ni ká máa fi nǹkan falẹ̀ èyí tí àwọn eléèbó ń pè ní procrastination mo lémi ló bá wí jù procrastination máa máa fi nǹkan falẹ̀ kọ́dọ̀ ń gbà mí lọ́wọ́ rẹ ní o ìtàn kékeré kan ní sọ fún yín lórí ọ̀rọ̀ procrastination yìí ká má mọ jáfara ká mọ fi nǹkan jáfara yẹn iye nǹkan tó dáa. mo fẹ́ gborí lẹ́nu arákùnrin kágbé fún dìbànjì Oliver Twist. Ṣé Oliver Twist wọ́n náà? You are on hitbanger.com. Oliver Twist by the band. Ó kọjá bẹ́ẹ̀. Gbogbo bí lọ́wọ́ rédíò wa ìdé o. Wọ́n kàn sí mi láti Pakistan. Wọ́n láwọn ń gbọ́. Ẹ̀yin tí mo fẹ́. Ẹ ṣé gan ni. Àwọn ti Jámánì. Wọ́n láwọn jẹ́ wa lórí ètò. Ẹ màmá ṣe. Oliver Twist lélẹ́yìí. Ó yá, the band. Agogo méjì kù ìṣẹ́jú márùn-ún lọ́dọ̀ wa ń bí ní Maryland. Àwọn Houston Texas aago kan kù ìṣẹ́jú márùn-ún lọ́dọ̀ àwọn Adéwálé Ọlọ́lá ní UK. Aago méje yes ó kù ìṣẹ́jú márùn-ún lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi Joseph Adifo ní Nàìjíríà. Aago mẹ́jọ kù ìṣẹ́jú márùn-ún ni màmá wípé Ọlọ́run àṣèyí tó wù ní o. Melo Readings Melodious ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò bàbá ọlọ́jọ́ bíi 50 ọlọ́jọ́ bíi July
ẹ káàbọ̀ lórí ètò òyìnbó olórin Uzi Texas lọ́mọ ti pawọ́ ẹ̀ Melodious Melo ṣàfihàn ni Oliver Twist rè. Oliver Twist, Oliver Twist, Oliver Twist, Oliver Twist. Oliver Twist lẹ́gbọ́ látẹnu the band. Ó ní tó bá ní bọ́ńbọ́n mọ́ bá gidi rèdí tó bá ní di. You must need the bum bum, shake your bum bum. You must need the bum bum, shake your bum bum. You must need the bum bum, hold it down. You must need the band. Máa gbé wálẹ̀ díẹ̀. Yàrá gbá wà fúnra ẹ lọ. Green ló kù tó yẹ pé wọlé ọ̀pọ̀ ní wọn mọ́dà Green ara àwọn first rapper Nàìjíríà nìyẹn ara àwọn first rapper Nàìjíríà ni Da Green níbo ni Ọlámídé wà ńgbà yẹn níbo ni Davido wà níbo ni Wizkid wà láyé àwọn Da Green ara àwọn tó ti kọ́ raps yẹn ikú ló dẹ̀ mí ẹ̀ légbodò. Ó ní eléyìí Sisi Èkó òun àti Kànga lọ́jọ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yóò tiẹ̀ mọ Da Green tí mò ń sọ àbẹ́ ẹ̀gbọ́n àwọn orin ẹ̀ ẹgbọ́n bọ́ yẹn ráàpù ńgbà yẹn. Ó máa fi Yorùbá ráàpù ẹ máa rò pé àwọn ọmọ Amẹ́ríkà yẹn náà ráàpù ni ikú dá légbodò. Ayé ìgbà tí Kànga rìn Kànga tó kọ lórílẹ̀ ó di gòbe ayé ìgbà yẹn náà Da Green rìn. Ó ní accident ni ó ń bọ̀ wá ṣe show nìbàdàn ní UI ló bá ní accident. I'm talking about 2010 yes May 2010 to be precise yes. Òun ló kọ wá gba kóńdó bóyá tẹ bá rántí yẹn ẹ máa rántí ẹ bó ti lọ rèé ó dádì mi ò sí nílé mọ́mì mi ò sí nílé ẹ já gbọ́. Yeah, she boy Da Green know what it look like. Baby. Oore nígbà yẹn ṣáì Sọmí Dàìró òyìnbó olórin New York ẹ bọ̀ káàbọ̀ sórí ètò Da Green eléyìí. Àwọn olórin ló gbórí wọlé oyè wọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ òyìnbó olórin ní Maryland Melodious Melo òyìnbó olórin ní Houston Texas Sọmí Dàìró òyìnbó olórin oní keyboard ní New York ẹ̀gbọ́n tó tẹ̀léra wọn Fẹ̀mọ́là Kásítà gánà ti gbá àwọ̀ àkàlà Ọ̀túnba 001 ẹ mọ̀ káàbọ̀ sórí ètò gbogbo yín mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun Dájọ́ Agbọ́lá rédíò TV náà láwa o ibẹ̀ láti ń bọ́ ibẹ̀ láti ń kàn sí gbogbo àgbáyé láti Babalóńtà digital studio yes àwa la máa wá ẹ̀yin la máa bá iṣẹ́ tiwa nígbádùn ti yín
kóńdó yẹn rè. But it's a walk time. Tryna pull it down, you can whip me up 10. I'm gonna watch my shit, you know how we can. I'm a little wild, she not gonna bow. Why you the phone? Because I be in the bar. I hope your mind just stick me down. This mean you single leg. That this mean you single leg. And for me you single leg. And me come over, I live at that window. Don't worry. Daddy Shoki tí wọ́n pè wọlé. Daddy Shoki, mo rò pé gbóyún rántí Daddy Shoki náà. Ó ní somebody call my name Shoki. Somebody call my name Shoki. Yes, mo gbà lẹ́nu Da Green. Mo ní tẹ́ bá fẹ́ oríkórin. Àwọn orin tẹ́ ní ẹ pè wá á ṣẹlẹ̀ sí ní lórí fóònù. Àgádágodo open the door. Somebody call my name. People they call him my name. That Shoki, you come back again. They come again, they come back again. Mama them a calling my name. Papa them a calling my name. Only good children them a calling my name. Daddy come, daddy come, daddy come, daddy Shoki, you come back again. Daddy come, daddy come, daddy come, daddy come, daddy Shoki, you come back again. Tell your mother, tell your brother, tell your brother, tell your sister, tell your auntie. Yomi James Ọlọ́ládé ṣìnà orí ètò Ṣáwọ́yá náà la wà ẹ káàbọ̀ sórí ètò aago méjì kọjá ìṣẹ́jú méjì Yomi James Ọlọ́ládé ẹ kú àbọ̀ you are welcome I can see you ẹ kú àbọ̀ Daddy Shoki ló ń bọ́ lọ́wọ́ ó ní call me my name. Somebody call my name. People they call him my name. Daddy Shoki, you come back again. They come again after me come back again. Mama them a calling my name. Papa them a calling my name. Only good children them a calling my name. Daddy come, daddy come, daddy come, daddy come, daddy Shoki, you come back again. Daddy come, daddy come, daddy come, daddy come, daddy Shoki, you come back again. Daddy come. Okay, Baba, stand. God open for you to come again. No time for you. Tell your mother, tell your father, tell your brother, Ayé ìgbà àtijọ́ galala tó jáde tell your uncle. ìlú tó bá wá náà lélẹ́yìn galala tẹ́ ẹ bá ráwọn ọmọ Ajégúnlẹ̀ tán bá ń jójó yìí ẹ máa bira yín pé ṣé wọ́n tiẹ̀ lé egun lára lásán wọ́n gbọ́ ẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ báyìí ni Shoki olórin pọ̀ Nàìjíríà tán bá dá olórin tó wà gbogbo ilé ayé tán bá dá sórí 100 olórin tó wà Nàìjíríà wọn á kó 35% mbẹ ẹnìkan pé ẹnìkan pé Everybody, Edelo. Daddy Shoki somebody call my name Shoki máa gbá lẹ́nu ẹ̀ nísìnyí Somebody call my name. ara orin tó gbé dàbí tó jáde ẹ má dá mi dúró èmi lọmọ bàbá olówó Mama them a ọ̀pọ̀ wa ọ̀pọ̀ fún bàbá rẹ̀ lówó ń gbà yẹn Atlanta lamẹ́ríkà bí bàbá ẹ̀ ń gbé ọmọ olówó ni o mo ti ẹ̀ gbọ́ tàn pé Amẹ́ríkà náà bí sí ìyẹn Davido òyìnbó olórin láti Nàìjíríà Lady Evangelist Janet Fọláṣayọ̀ Ayẹni mo rí yín o mo rí yín ẹ káàbọ̀ sórí ètò yes ẹ má dá mi dúró èmi ọmọ bàbá olówó Davido ló gbọ́ bẹ́ẹ̀ Daddy Shoki tẹ́kọ́ tó.
yẹn ni àṣẹ bàbá rẹ̀ lówó ògán tó wá lówó tẹ́ ẹ bá kan lé bàbá rẹ̀ ní Atlanta Georgia níyàn yín l'Amẹ́ríkà ń bí ó ṣẹlẹ̀ kẹjọ Bentley bàbá ẹ̀ lò Bentley yes gbogbo ẹnu sọ ọmọ gan owó wà lọ́wọ́ ẹ̀ òun náà ti lọ ra Bentley ọmọ bàbá olówó ni o owó bá pọ̀ ìyá sọ púpọ̀ Òdùmarè fẹ́mi náà lówó ní ọmọ ní ọ̀pọ̀ Ayọ̀adé Augustina Taiwo ẹ káàbọ̀ wá kà sí yìí mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Ayọ̀adé Augustina Taiwo ẹ ṣeun tí ẹ jẹ́ wa yes ètò náà là ń ṣe lọ́wọ́ ṣọwọ́ ń yá létò ètò ní ṣọwọ́ ń yá ẹ kú àbọ̀ Davido òun ló kọrin lọ́wọ́ ó ní ẹ má máa dá mi dúró èmi ọmọ bàbá olówó. àrípẹ́ tó ti wọlé padà arábìnrin Rónkẹ́ Àlàbí Lucas ẹ ṣe wo ẹ máa ẹ̀jẹ̀ wa Olúbùkọ́lá Àbídákun mọ́mí pásítọ̀ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Reverend Mrs. Olúbùkọ́lá Àbídákun látòṣogbo Nàìjíríà ẹ kú àbọ̀ sórí ètò bóò ni Reverend ńkọ́ ẹ kúṣẹ́ Olúwa ẹ káàbọ̀ sórí ètò Davido olóńkọrin lọ́wọ́ a máa gbà lẹ́nu ẹ̀ a máa gbé fún Mega 99 olóńkọ bá a dá sọ́rọ̀ yìí. yà yín lẹ́nu oníbẹ̀ ń gbọ́ wàá sọ kún mọ́ Mega 99 ló kọ́ olójúsóde ẹ bá gbọ́. Mega 99 ló kọ́ ebẹ́ẹ̀dì ṣubú olóńgbọ́ lọ́wọ́ yẹn olóńkọ orí oníṣe ẹ̀dá ọ̀mọ̀láròpin gbọ́n sókè. ìwọ wá rábìrì kan
bẹ́ẹ̀ máa gbé fún Barrister. Hey. Ẹ mọ̀ pé mo ní yẹn mo ti pé Alhaji Síkírù Àyìndé Barrister mo pè wọ́n wọlé ó yà yín lẹ́nu wọ́n wà lẹ́nu ọ̀nà lẹ́ẹ̀kan wọ́n ti wọlé ó yá Fuji Garbage lélẹ́yìí ẹ̀yin mẹ́rin lẹ́wà láyé nígbà tó ní jáde. Ojú òpó wa ti ṣí sílẹ̀ o ojú òpó ti ṣí sílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pè wọlé báyìí ẹ lè pè wọlé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè láti Nàìjíríà àbí níbikíbi àbí láti UK àbí láti Canada ni ẹ fi +1 sí nọ́mbà yìí níwájú +1 443 410 2427 tó bá jẹ́ Amẹ́ríkà ni ẹ pè dàrẹ́ 443 41027 yes ojú òpó ti ṣí sílẹ̀ ẹ já máa gbádùn ara wa lọ. Fuji Garbage yẹn rèé ìjọ kan tí wọ́n tún gbé lóde. Alhaji àgbà Síkírù Àyìndé Barrister. Keyboard ti kọ́kọ́ dalẹ̀ rú kọrin kan tó wọlé Fuji Garbage Alhaji àgbà. Alhaji àgbà Alhaji Síkírù Àyìndé Barrister bàbá ti dolóògbé báyìí ṣùgbọ́n iṣẹ́ wọn ṣì ń lọ. Adéníkẹ́ Bọ́lá jókòó Ṣóyọyè òní ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́ Yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ ẹ kú àbọ̀ I can see you thank you very much ẹ ṣe tẹ́jọ́ ẹ wa bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ wa yẹn ẹjọ́ ẹ máa share ẹ̀ sórí péjì yín káwọn èèyàn lè máa rí mo ní ojú òpó wa ti ṣí sílẹ̀ 443 410 2427 ẹ lè pè wọlé live direct láti Darí Agboola rédíò TV náà láti ń bọ̀ ó yá.
Àlájì àgbà wọ́n ṣàwo ìjọ. Bàbá tíá dádì wa Adébísí Adédàpọ̀ Adébísí Adébáyọ̀ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àríyìn o ṣáláfíà rẹwà àwọn ọ̀rẹ́ mi ń kọ́ mọ́mì náà ń kọ́ ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Fuji Cabbage lélẹ́yìí Àlájì àgbà Síkírù Àyìndé Barrister tó dolóògbé bọ́ọ̀sì ẹ̀ ló sì ń lọ lọ́wọ́ yìí ẹ gbọ́. ti gbà lẹ́nu Àlájì àgbà ló gbélé lágbájá lọ́wọ́ ni. ó yá jàre lágbájá bá wọlé Àlájì ẹ̀dákẹ́ náà ẹ̀dákọ̀ ẹ̀ mọ́ bínú ẹ sì padà sí yàrá. lágbájá lélẹ́yìí má ju gàgà fún mi má ṣe gàgà. bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share program yìí lórí péjì yín. yes ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download application wa ọ̀fẹ́ mọ̀ ni 8 megabyte péré ni Dayo Agboola rédíò ẹ lọ download ẹ̀. gbogbo ètò tá a ṣe látẹ̀yìn ẹ máa gbọ́. àyè wà fún advertisement gbogbo program wa ẹ máa rí lórí ẹ̀. ẹ lọ sórí YouTube too. ẹ download Dayo Agboola ẹ bá like page wa ẹ ṣe. lágbájá rèé ọmọ wa mùkọ́mùkọ́. Bísádé Ológúndé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́tí máa pàdé lágbájá ń ta ṣùgbọ́n ẹ̀ dámọ̀ kí ló fà á eégún ni ó ń daṣọ bojú báyìí ó ti ń ṣí ojú rẹ̀ ẹ lè dámọ̀ Bísádé Ológúndé lórúkọ ẹ̀ ọmọ wa mùkọ́mùkọ́. arábìnrin inú ìdánlẹ́dí Adéjùmọ̀ ẹ tún káàbọ̀ sórí ètò àríyìn. ìyá onípọ̀mọ́ ẹ kú àbọ̀ o ṣé pọ̀mọ́ ti wà ńlẹ̀ pọ̀mọ́ aláta ń kọ́ ẹ kú àbọ̀. lágbájá ní má ṣe gìràgìrà sí mi. ẹ ṣé dádì wa bàbá àpáta ẹ ṣeun God bless you sir. àwọn tó bá mọ̀ nípa mísíkì ohun tárábìnrin yẹn ṣe láàrin ẹ̀ náà pè ní modulation. Modulation yẹn kọjá be careful. Abraham Ògúnmọ́lá ẹ káàbọ̀ mo rò pé ẹ gbọ́ orin yẹn olórin kan ló wọlé yẹn mo sọ̀rọ̀ báyìí olórin wọlé mo ní arábìnrin yẹn modulate ṣé abroad modulation ni àbí sequential àbí partial
ó modulate ní straight away lágbà wákà Abraham Ogunmọ́lá ẹ kú àbọ̀ sórí ètò. Whether you feel you, but if you don't know your right, baby, and you can't say no, you for talk and àmọ́ ọjọ́ múso lókùn kẹrin aago ìdẹ́ ń sáré ó fásì ó sọ fún mi pé ìṣẹ́jú méje la ní sí lórí ètò ká tó parí ètò ẹ̀jẹ̀ sáré parí ọ̀rọ̀ tí mo mú wálẹ̀ kan mo ní ọ̀pọ̀ nínú wa la máa fi nǹkan falẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa ń ṣe kọ́nà yí wa padà ní o kọ́nà ń gba àwọn ìwà burúkú yẹn lọ́wọ́ wa ìwà burúkú ni kéèyàn máa fi nǹkan falẹ̀ kọ́nà ń gbà lọ́wọ́ wa lágbájá jẹ́ ń gbé lékè lẹ́bàá tí wọlé òjò wọn bá wa lọ. lékè lẹ́bàá tí ẹlẹ́lẹ́ yìí ẹ máa gbọ́dọ̀ lábẹ́nú tí máa yẹ sọ̀tàn wa lọ. ó ní ká máa fi nǹkan falẹ̀ procrastination nǹkan burúkú tí ò dáa ni. ìtàn kékeré kan mo fẹ́ mú wá o kó tó di pé mo parí ètò yìí. ìránṣẹ́ Ọlọ́run kan wà ó bí ọmọkùnrin kan ọmọ kan ṣoṣo tó bí ilé ayé rẹ̀ náà lélẹ́yìí. bàbá yìí jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé tó bá ní kó ṣí ó máa ṣí ni tó bá ní kó tì ó máa tì ni Ọlọ́run pọ̀rọ̀ sí lẹ́nu bàbá wa àpáta ẹlẹ́fẹ́ Fẹlá ó dáa èwo náà Fẹlá lẹ́fẹ́ ṣé ìfì tó bá ti wù mí sí bàbá yín Fẹlá sí gẹ́gẹ́ bóyá sọ lọ ìránṣẹ́kùnrin ìránṣẹ́ Olúwa yìí ó bí ọmọkùnrin kan bàbá yìí dẹ́n ṣe dáadáa nínú iṣẹ́ ìránṣẹ́ aláìsàn bá gbá ẹ̀sán lọ bàbá yìí ó jí bókù bá kú bàbá yìí ó jí bá fọ́jú ló fọ́ bẹ́ẹ̀ tó fọ́ lójú ni bàbá yìí ó jí ṣùgbọ́n ká mọ̀ fi nǹkan falẹ̀ ó súnmọ́ bàbá yìí ó ti pọn lára àwa tó bá yẹ pé procrastination pọ̀ nínú ọ̀rọ̀ wa nínú ìwà wa ẹ̀jẹ̀ ayọ́ kúrò pásítọ̀ Dúródọlá Olúdàmọ́lá ẹ ṣé tẹ́ ẹjọ́ ìwà o I can see you Adéníyì Adélékè ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣé tẹ́ ẹjọ́ ìwà ẹ káàbọ̀. ìgbàgbájọ olùdíje sáké onítẹ̀mí ò sáké ẹ̀sùn kalẹ̀ torí abẹ́mi mọ́tìlì èèyàn bọ́ọ̀lì yóò dúró ẹ bá mi kí kókó yóò jọba àìjọba kan yóò jọba. ẹ̀kí méjìlé ẹ̀kí túnde bí close family ọ̀nà bí close father ẹ bá mi káwé ṣe tèmi látàlí òní pàgó tó fi dáyé onírọ̀ àwọn ẹ̀sùn mi àwọn ẹ̀kí sani ìlú mọ̀bí èèyàn dàṣọ èèyàn mi ẹ̀kí ṣọlá 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 ìṣe náà ti kà ó ọ̀rìta. Yes, by special request látọ̀dọ̀ bàbá àpáta wọ́n ní ká máa fi Fẹlá sí Fẹlá ó yá wọlé ètò ti fẹ́ẹ̀ tán Fẹlá ó yá jágbọ́dọ̀ lẹ́nu ẹ̀. bàbá àpáta Fẹlá yẹn rèé ṣàkàrà ló pọ̀ lélẹ́yìí ṣàkàrà olóòjé ni. Olúfúnkẹ́ Bánkọ́lé orí yín o ẹ káàbọ̀ sórí ètò I can see you ẹ kú àbọ̀ bàbá ń kọ́ àtàwọn ọ̀rẹ́ mi ẹ ṣé gan ni God bless you thank you for joining us ẹ máa jẹ́ ìwà láti Monday to Friday láago kan 1 p.m. lórí ètò yìí ẹ lè log to Samis Dayo Agboola tàbí ká lọ sí Dayo Agbo Media Diamond any of those pages ẹ máa bá wa ń bẹ̀. gẹ́gẹ́ bí mo yẹ sọ lọ mo ní procrastination nǹkan tí ò dáa ni ìwà tí ò dáa ni ẹ̀jẹ̀ ayọ́kúrò ní ìwà wa àwa tó bá wí ẹ̀jẹ̀ change ká ní rethink
bàbá ìránṣẹ́ ọlọ́run yìí ó ní chọ́ọ̀chì tó yẹ pé ó lérò bíi 5,000 ọmọ kan ṣo ló bí ó sì ti wo pé ọmọ yìí òun ló máa take over lẹ́yìn òun in fact ọmọ yìí náà òun náà ó ti di pastor nínú ìjọ yẹn ọjọ́ kan wọ́n ṣe fellowship ní church bible study ọmọ yìí ti bíṣẹ́ bọ̀ pé kóun wá join wọn ní fellowship ó kù díẹ̀ kó dé church bó ṣe ní accident nìyẹn gbash accident burú débi pé wọ́n láti gbé ọmọ yìí lọ sí hospital wọ́n mi wá ẹ ṣe. tẹ́ ẹ bá ti download application wa ẹ lọ download ẹ lọ sí Google Play Store Dayo Agboola Radio yes ọ̀fẹ́ ni àtà ọ̀fẹ́ ni ẹ lọ download ẹ̀. Ṣàkàrà olóòjé ni ẹni tí ò lè dẹ́ mú ìwọ́n bá ṣàkàrà ẹ̀rù á máa bà ẹ́. North Korea ń ṣàkàrà Amẹ́ríkà tí ò gba Amẹ́ríkà níṣẹ́jú kan láti parun ṣùgbọ́n ṣàkàrà tó ń dòfò Amẹ́ríkà ẹ̀rù bà wọ́n ẹ̀rí ó kọjá be careful. Kí ló ṣe é tó? Ṣàkàrà olóòjé ni. Ṣàkàrà olóòjé ni. Ṣàkàrà olóòjé ni. Mo ní ọmọ wòlíì ó ń bọ̀ láti ibi iṣẹ́ ló bá ní accident lójú ọ̀nà wọ́n sáré gbé lọ sí hospital wọ́n ṣàṣe àwọn kankan lára ẹ̀ lórí pé kò ṣáà lè sọ̀rọ̀ ṣùgbọ́n ó lè kọ nǹkan sílẹ̀ wọ́n fi gbogbo àwọn kan wọ́n fi sáwọn èèyàn tó wá sí kìí lára tó yẹ pé kò lè sọ̀rọ̀ wọ́n fún ní oxygen fún gbogbo ẹ̀ wọ́n kọ́ oxygen sí lára. Adéwálé Ọlọ́lá èmi ò bẹ́ẹ̀ ṣe politics o Man U na Chelsea ó tán ìdí mo mọ̀ nìyẹn. Adéwálé Ọlọ́lá Chelsea ṣàkàrà olóòjé ni tọwọ́ Man U bá báyìí ẹ máa jẹ́ tùkẹ́yìn ni. Àṣà ọ̀sẹ̀ yóò jẹ́ ọmọ ẹ̀ wà lọ́sítù ó kọ nọ́mbà fóònù bàbá ẹ̀ ó kọ́ fún wọn wọ́n pe bàbá yìí láti hospital pé ọmọ rẹ̀ ní accident o ó sì wà ní hospital wọ́n gbàdúrà fún lọ́wọ́ wọ́n náà fún ní oxygen wọ́n ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún bàbá yìí ló minister ní bible study lọ́wọ́ from there ó ló dìgbà tóun bá parí bible study pé ọlọ́run ti mọ̀ pé kò lè kú lóòótọ́ ló kú gan ó yẹ kí bàbá ilé jí padà. Bàbá yìí dúró wọ́n parí bible study ó pe àwọn prayer warrior àtàwọn àlùfáà tó wà nítòsí àwọn other pastor wọ́n pray kíkan ọlọ́run sọ fún pé ọmọ rẹ̀ ò ní kú ọkàn ogun balẹ̀ assurance yẹn wà wọ́n gbéra ó di ilé ìwòsàn. ìgbà tán máa délé ìwòsàn wọ́n bá ọmọ yìí tí wọ́n tó gbogbo life support oxygen tí wọ́n tó everything tí wọ́n tó lé lára wọ́n kí báwo ni ọmọ fọwọ́ kọ́ sínú ìwé pé àwọn wà okay everything will be alright òun kan lè sọ̀rọ̀ ní òun èṣe ni oxygen tán fóun yẹn máa wà okay ẹ̀ṣẹ̀ ní bàbá ní ọlọ́run sọ fóun pọ́nmọ́ wọn ò ní kú bẹ́ẹ̀ ni àṣẹ yóò wú lọ́mọ ọlọ́run elédùmarè ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí ẹ̀gbọ́n fẹlẹ́ àìdí ẹ̀sìn náà. tí mo bá fi lè gbà lẹ́nu fẹlá ọjọ́ tí ń rebi àná òun tí ń rebi àtiwọ̀ 2:32 ni akànníkà fagùn díẹ̀ sí ni ó yẹ ká ti parí ètò láti ìṣẹ́jú méjì sẹ́yìn ṣùgbọ́n mo fẹ́ parí ìtàn yìí kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ join wa lórí ètò. wọ́n yé débẹ̀ oní bàbá yìí rí ọmọ yìí wọ́n àṣọ ẹ̀ pé ọmọ yóò lè kú
bàbá wa bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n bẹ̀rẹ̀ sí ní pray àtàwọn prayer warrior wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì wọ́n bẹ̀rẹ̀ sí ní pray wọ́n ṣe ń pray lọ ọmọ yìí fi ọwọ́ kan bàbá ẹ̀ níbi tó ti ń pray bàbá ò dáhùn bàbá yà ń pray lọ àdúrà ń gbà lọ ó yà fọwọ́ kan bàbá ẹ̀ bàbá ń gbàdúrà lọ ọmọ yìí bá mú bẹ́ẹ̀rò ó bá kọ nǹkan sínú ìwé ó fún kan lára àwọn àlùfáà àtàwọn àlẹ́gbẹ̀ẹ́ bẹ̀ lára àwọn pásítọ̀ yẹn ó fọwọ́ tọ ìyẹn dáhùn ó ní kó bò fún bàbá òun ìwọ kọ́ yìí èmi kọ́ yìí Fẹlá parí orin kọjá pé lékè wọlé lékè tẹ́ lékè lẹ́bà àti ti gbà padà mo fẹ́ tètè parí ìtàn yìí ni o pásítọ̀ yẹn lọ fún bàbá yìí níwèé yẹn bí tí bàbá ti ń gbàdúrà bàbá gba ìwé yìí ó kì í sápò ká máa fọwọ́ pa nǹkan sílẹ̀ kọ́lọ́hún ó gbà wá bàbá gba lẹ́tà yìí ó gba ṣíìtì ó jù sápò ó yẹ kó kà á ṣùgbọ́n àdúrà tó ń gbà lọ́wọ́ yẹn ó ṣe pàtàkì sí ó gba pépà yẹn ó jù sápò ìgbà tí wọ́n fi máa lajú táfi máa gbàdúrà tán gàgà ní ṣe kí ni. Dayo get money all over the world. Wọ́n lé ọ̀padà lélékè. Tó bá rí bẹ́ẹ̀ hẹ́n. Okay now. Àwọn tó wà níbẹ̀, àwo ni wọ́n o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò Ṣọ́wọ́nyá. Gbogbo yín tẹ́ log into our page. Ọlọ́run á wà pẹ̀lú yín. Mo wá ní bàbá yìí, ó jù kìíní sápò. Ìgbà tó fi máa gbàdúrà tán, ọmọ yìí ti kú. What can fa? Ó yẹ yín náà lẹ́nu. Ọmọ ti kú. Dókítà dé, wọ́n pe dókítà kíákíá, dókítà dé, dókítà wọn ni kò sí pọ́ọ̀sì kankan mọ́, kò sí anything. Wọ́n ṣọ́ọ̀kì ẹ̀ ọmọ yìí gbabẹ̀ ó yà kú. Kí ló pọmọ ẹ̀já gbọ́ sórí lẹ́nu leke lẹ́bàtì náà. Ṣèbí kádàrá ni àìní owó ẹ̀dá ṣèbí kádàrá ni. Mo ní kí ló pọmọ bàbá rẹ̀ gbàdúrà wọ́n jí kò jí. Bàbá gbàdúrà ó lágùn. Wọ́n wá ní kan pé ọmọ máa lọ sí mọ́ṣúárì. Àwa mọ nǹkan tó mú bàbá kí wọ́n bọ àpò pé lóòtì náà tiẹ̀ fóun lẹ́ẹ̀kan. Èmi kọ́ yìí ẹ̀yin kọ́ yìí. Bàbá bá kí wọ́n bọ àpò ló bá mú nóòtì yẹn jáde kí ló kọ́ bẹ́ẹ̀. Ọmọ kọ́ sọ pé daddy you are stepping on the oxygen pipe. You are stepping on the oxygen pipe. I cannot breathe again. Ayé. Abíọ́dún Àlàbí Òbe ẹ mọ̀mọ̀ káàbọ̀ ẹ ń bomi ìṣanwó bóúnjẹ ẹ
ẹ bá bóore ọ̀fẹ́ ńkọ́ ó bá dùn à àrígbà ìṣẹ́ ń wọlé ni ó yẹ ká ti kúrò lórí ètò ìtàn tá a sọ náà ni pé ká má máa procrastinate ká má ṣe nǹkan kíákíá ó bá mi wí o ó bọ̀ wí ká ní bàbá yìí ká ní wọ́n yẹ fún pépà yẹn ló ti wo nǹkan tó wà ń bẹ̀ pé daddy you are stepping on the oxygen pipe ṣé wàá lè sọ pọ́lọ́ ló pọmọ yìí ni àbí bàbá rẹ̀ ó ga ó kọjá be careful ó ṣẹlẹ̀ kẹjọ Adéṣọlá àjọbọ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. bó ṣe yà mí lẹ́nu ló yà yín lẹ́nu bó ṣe yà everybody lẹ́nu nìyẹn irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti fún ẹ ní nǹkan ìgbà míì náà máa lọ fún àwọn pásítọ̀ kan ní pépà bóyá wọ́n ń preach lọ́wọ́ wá fún wọn pépà ẹlòmíì ò ti akàngbà fi síbẹ̀ bóyá ń sọ fún pásítọ̀ yẹn ni pé àwọn Boko Haram wà ń ta jẹ́ káwọn ọmọ ìjọ máa lọ pásítọ̀ yẹn àgbà fi síbẹ̀ procrastination kò dìgbà tọ́jọ́ bá pẹ́ eléyìí bàbá yìí ìránṣẹ́kùnrin kan oṣù ọmọ kan oṣù tó bí tó yẹ kó kọ̀ǹtínú iṣẹ́ fúnra rẹ̀ ló pa yẹn o ìfìkan falẹ̀ ló pa ká ní bó ṣe gba lẹ́tà yẹn tó wò ó pé òun gbàdúrà lóòótọ́ kó sáré wò ó á ti rí mẹ́ pé àwọn mọ̀ tẹ́ ẹ̀mí kò kàn ti gbẹ́sẹ̀ lásán ni kó ti gbẹ́sẹ̀ kan ẹ̀mí ọmọ yẹn ìbá yé gbogbo wa tá a gbé tò yìí tá a gbọ́rọ̀ yìí ẹjẹ́ ayẹra wa wò kí làwọn nǹkan tó yẹ pé ó yẹ ká ṣe kíákíá tá a ṣe tá a fi falẹ̀ mo ló bẹ̀ mí wí àwọn kan máa wò pé ó mọ̀ ló bóun wí bẹ́ẹ̀ ni ó bá mi wí tẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ láre àbílẹ̀bí ni ìpẹ́ lórí ìkúnlẹ̀ àwa tá a bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká yí padà ọlọ́run ló mẹ́tò ìwá lónìí o lékè lẹ́bà náà ló ṣì ń bọ́ lọ́wọ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tí ẹjọ́ ìwà lórí ètò lékè lẹ́bà ìbá mi kọrin fún wọn díẹ̀ náà. àfìrí bẹ́ẹ̀ ní jẹ̀kan akọrin bí ẹni lágbára òye mo ṣe bá wa náà olúwa ló fún wa ṣe bóyá ní ẹ̀ láwọ̀ bóyá ní oríṣi ọ̀rọ̀ rẹ̀ wẹ́ lókè bóyá ní ẹ̀ láwọ̀ bóyá ní oríṣi ọ̀rọ̀ rẹ̀ wẹ́ lókè alájọ bí a dá wa láre kúlẹ̀ àbí a máa dá wa láre alájọ bí a dá wa láre kúlẹ̀ àbí a máa dá wa láre orí dá wa láre láìṣe láìrò láìṣe láìṣe. ẹjọ́jọ́ yìí o bí ìṣẹ́jú kan la ní sí lórí ètò yìí lékèlè báyìí òun ló ń bọ́ lọ́wọ́ arákùnrin kọjá bìkẹ́bù màkósà ló ti wọ̀ yìí o. bó ti ṣe rí kọ́lọ̀ láṣẹ máa rí ẹgbọ́. ní ti rí kọ́lọ̀ máa rí ní ṣùgbọ́n. lórí ètò ṣáwáyá àti roundup nìyẹn ẹ padà sórí péjì yìí tábà ti close ẹ máa tún gbogbo ẹ wò kí wọ́n máa replay back lórí méjèèjì ẹ lọ sábì Dayọ̀ Agboola wọ́n máa play ẹ̀ back ẹ lọ sí Dayọ̀ Agbo Media Diamond wọ́n máa play ẹ̀ back tàbí kẹ́ ẹ lọ sí YouTube ẹ kàn táàpù Dayọ̀ Agboola ẹ máa bá pàdé ńbẹ̀ ẹ lọ sórí rédíò wa kẹ́ ẹ download app yẹn ẹ lọ sọ́dà podcast ẹ máa bọ́ ètò ìbẹ̀ ìgé náà ayélujára gbogbo yín la kí àlólódì rẹ nìkan mo fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti jọ́ ìwà wọ́n máa fèyí ṣe lọ Ibrahim Taiwo Bánúsọ ẹ màmá ṣeun tí ẹ jọ́ ìwà lórí ètò lónìí. Ronke Alabi Lucas ṣọwọ́ ń ya ẹkú iṣẹ́ o ẹ̀ṣẹ̀ tó ẹjọ́ ìwà God bless you níyì Ògúnmọ́kùn ọ̀rẹ́ mi dáindáin nìbàdàn ẹ ṣé Délé Thomas alóyin lóhùn Houston Texas 1 ẹ ṣé Bùnmi Ayẹnibẹ́pọ̀ ẹ màmá ṣeun Máyọ̀kún Ògúnbóyè ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́
Ibrahim Taiwo Manu sọ àbótúpẹ́ ilé ẹ̀kejì ìlú sí bàbá wa àlùkò Abraham Akin ẹ ṣé ẹ jẹ́ kí n mọ details ká lè ṣe program yẹn lọ́la bàbá ẹ ṣé Yẹ́misí Olúfádé ẹ màmá ṣeun Sodiq Taiwo ẹ ṣeun adúpẹ́ Olúwaṣèyí mi Francisca Àríyáyọ̀ ẹ ṣé adúpẹ́ Ọládẹ̀ǹdé orí òkè ẹ ṣeun ẹ kú ojoojúmọ́ Abímbọ́lá Ìdìdé ẹ ṣé adúpẹ́ Promise Page White adúpẹ́ lọ́wọ́ yín Abdulsalam Tuliat ẹ ṣeun gan o Prayer Sheriff thank you very much very very plenty Olúdọ̀pẹ́ Akíntọ́lá ẹ ṣé Ọlánìkẹ́ Ọláyẹmí ẹ ṣeun Ọládélé Ọláyínká ẹ ṣé Adépẹ́jú Elizabeth Ọbọ ẹ ṣeun adúpẹ́ Nkechi Nyere Artizogo ẹ ṣeun adúpẹ́ Aládé Olúwaṣeun ẹ ṣé adúpẹ́ Ọlábọ̀dé Ọ̀ṣínúbi ẹ ṣé Ruth Ọládé Adéjùmọ̀ ẹ ṣeun Bọ́lá Awúgbàmí Oyin ẹ ṣé adúpẹ́ Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ adúpẹ́ lọ́wọ́ yín Ọ̀túnba Fẹ̀mọ́lá Kasta 001 ẹ ṣé adúpẹ́ Pastor Sani Adéníyì ẹ ṣeun o Ọláṣadé Ọlọ́runfẹ́mi adúpẹ́ musicologist Ọláòṣèbí kan Rótìmí ẹ màmá ṣeun Ẹniọlá Akínláyọ̀ ẹ ṣé adúpẹ́ Sisi Ẹwàtómi Adek adúpẹ́ o Babafẹ́mi Oyèlẹ́yẹ ẹ ṣeun Kànmí Sam Túyì adúpẹ́ lọ́wọ́ yín mo tẹ́lẹ̀ Ọládìpọ̀ ẹ ṣé o Bọ́lá Awógbàmí Oyin ẹ ṣeun ẹ ṣeun bàdádì wa Ẹ̀dà Joseph Àpáta ẹ ṣé adúpẹ́ Táíwò Fẹ́mi ẹ ṣeun Adéwálé Ọlọ́lá adúpẹ́ o Ayọ̀dèjì Emmanuel ẹ ṣeun Láòyè Emmanuel ṣeun adúpẹ́ Déwàndé Rita Evans ẹ ṣeun Reach the World Outreach adúpẹ́ Rejoice Dennis ẹ ṣé gan ni Ọlágbóyè Olúfẹ́mi adúpẹ́ thank you very very much Amaka Doris àrífẹ́ ìjọ ìwà mo dúpẹ́ Ọlábọ́lárin àbẹ ẹ ṣeun o adúpẹ́ adúpẹ́ ẹ ṣeun tẹ́ ìjọ ìwà Ewúlòpọ̀ Yusuf ẹ ṣé tẹ́ ìjọ ìwà adúpẹ́ àwọn èèyàn tó ń jọ ìwà àdìbẹ́ máa round up àwọn èèyàn ń jọ ìwà ẹ ṣé gan ni o ẹ ṣé Láòyè Emmanuel ẹ ṣeun Yewande Rita Evans adúpẹ́ Reach the World Outreach thank you very much Rejoice Dennis ẹ ṣeun Ọlágbóyè Olúfẹ́mi thank you very much Yẹmí ẹ ṣé gan ni o Ọlásùnkànmí Àríyìnbí ẹ ṣé adúpẹ́ mọ́mí wa Dorcas Adébógun màmá JP ẹ ṣeun o Abiola Charles ẹ ṣé adúpẹ́ ẹ ṣé adúpẹ́ Melodious Mellow ẹ ṣeun Samida Iro thank you very much Yomi James Ọlọ́ládé ẹ ṣé adúpẹ́ Lady Evangelist Janet Fọláṣayọ̀ Ayẹni adúpẹ́ Ayọ̀adé Augustina Taiwo thank you very much Olúbùkọ́lá Abidágun ẹ màmá ṣeun Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyọyì òní adúpẹ́ Adébísí Adébáyọ̀ ẹ màmá ṣeun Abraham Ògúnmọ́lá adúpẹ́ o Pastor Dúródọlá Olúdàmọ́lá adúpẹ́ Adéníyì Adélékè ẹ ṣeun mọ́mí wa Olúfúnkẹ́ Bánkọ́lé ẹ ṣeun adúpẹ́ Abíọ́dún Àlàbí Òbe ẹ ṣé Adéṣọlá Àjọbọ thank you very much Ewúlòpọ̀ Yusuf adúpẹ́ Amaka Doris thank you very very much mo dúpẹ́ Ọlábọ́lárin àbẹ ẹ ṣé gan ni o Adéyínká Wùmí Adékọ́lá Ògúnbà ẹ ṣé àti parí ètò tẹ́tún wọlé Délé Thomas alóyin lóhùn ẹ̀tún ti dé ẹ ṣé gan ni adúpẹ́ o adúpẹ́ a máa fòdíṣe lọ a máa fèdíṣe lọ tó bá tún di lọ́wọ́ aago kan lọ́la nínú Maryland time ẹ pàdé wa aago 12 ní Dallas time ẹ pàdé wa aago 7 ní Nigeria time ẹ pàdé wa aago 6 ní UK time ẹ pàdé wa títí dìgbà náà Délé Thomas CEO ẹ mọ̀mọ́ kú àbọ̀ ẹ ṣeun onílé oníṣe a máa fèyí ṣe lọ yes Dayo Agboola rédíò náà láti mú wá sọ́dọ̀ yín ṣọwọ́ yálé tó ó tún dọ̀la kọ́lọ́run ṣọ́ wa ó dàbọ̀. Ìjọ
5, 6, 7, 8, aláyọ̀ gidi. Aláyọ̀ gidi. Aláyọ̀ gidi. She